mo ṣe làbọ̀ yìí fún gbogbo àwọn oníṣẹ̀ṣe káàkiri àgbáláyé. Ẹ káàbọ̀ sórí ètò wa ìdóyìn ìṣẹ̀ṣe àṣà làṣà wa. Orúkọ tèmi ò yípadà, ọmọ mi Abíọ́dún Àṣàkẹ́ Adé náà ni ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. Ẹ máa bá wa ká lọ. Kábíyèsí bá dárúkọ yín fún ara lé. Orúkọ mi ni Olóyè Fatai Adisa Bankole Ajibode, Chief Ààrẹ of Ìjàgbá Tuntun Ọ̀tà Àwórì Land. Kábíyèsí ọmọ ìlú wo ni yín sà? Ọmọ bíbí inú ìlú Ọ̀tà yìí ni mí, tí í ṣe Àwórì. Kábíyèsí kí là ń pè ní eégún nílẹ̀ Yorùbá? Egúngún jẹ́ nǹkan tí adélé ayé bá gẹ́gẹ́ bí àwọn bàbá ńlá wa àti àwọn ìyá ńlá wa tí a bá tí wọ́n ń ṣe ní ìlú. Egúngún dẹ̀ jẹ́ nǹkan tí ó jẹ́ òòṣà pàtàkì jùlọ tá a pọ́nlé jù nílẹ̀ Àwórì wa bí, torí pé tá a bá sọ pé Àwórì, ìlú Ọ̀tà yìí nìkan kọ́ ló ń jẹ́ Àwórì. Àwórì ó pọ̀ gan títí dé Ìgbẹ̀sà, Èkó ni o, Ọ̀tọ̀ ni o, Èjìlá Àwórì ni o, gbogbo ibi tí àwọn èèyàn wa ti ṣẹ̀ láti ìlú Àwórì yìí títí lọ fi dẹ́kọ̀, gbogbo wa lájọ ń jẹ́ Àwórì. Tó dẹ̀ yẹ pé egúngún yìí tó jẹ́ pé òòṣà ńlá tí a mú lókùnkúndùn nílùú Àwórì yìí ni àwọn bàbá ńlá wa ti ń ṣe láti ilẹ̀ làwọn ọmọ náà dé bá, tí a dẹ̀ gbọ́dọ̀ jẹ́ kó bàjẹ́, tí ò dẹ̀ ní parun títí láéláé. Kábíyèsí àwọn là ń pè ní ìyá àgàn. Àwọn tí à ń pè ní ìyá àgàn ni àwọn olóyè eégún. Kí nìdí tí a dẹ̀ fi ń pè wọ́n ní ìyá àgàn ni wípé nídìílé oníkálùkù ó ní oyè eégún tó ń jẹ. Ní ọ̀dọ̀ wa bí ní Ọ̀tà, eégún pọ̀ gan lágbolé oníkálùkù. Inú ẹ̀ lẹ ti máa rí Ọ̀yádolú, Lábò Òdìrè, Lábò Fálọlá, Ajólodò, Ọbánikẹ́, Owólàní, Owólafẹ́, Ọbalólayé. So wọ́n pọ̀ gan. Náà ní ìdílé oníkálukú tí eégún yẹn wà lágbolé oníkálukú yẹn, bẹ́ẹ̀ ni àwọn bàbá ńlá wa láti pilẹ̀ṣẹ̀ wọ́n ń sùn oyè sí agbolé eégún yẹn kọ̀ọ̀kan. Oyè ọkùnrin wà ń bẹ̀, oyè obìnrin wà ń bẹ̀ ní agbolé eégún kọ̀ọ̀kan. Ibẹ̀ ni wọ́n ti máa mú èèyàn tán bá béèrè tó bá nífẹ̀ẹ́ sí, tí fá bá mú lọ́ máa fi jẹ oyè yẹn. Ìyá àgàn tí ẹ̀ ń sọ yìí, agbo eégún kan ìdílé kan ló ń jẹ tí wọn kì í bá wọn dù. Ìyá àgàn yẹn gangan làwa máa ń lò gẹ́gẹ́ bí olórí obìnrin ní ọ̀dọ̀ wa ń bì báyìí. So ìyá àgàn yẹn oyè eégún ni, ó dẹ̀ lé eégún tó ń jẹ, agboolé tó ń jẹ ìyá àgàn. Bẹ́ẹ̀ náà ni orúkọ àwọn oyè yẹn wà káàkiri. Kábíyèsí ṣé lóòótọ́ ni ẹ̀kú eégún máa ń gbin? Láyé ò ní parọ́, ẹ̀kú eégún máa ń ní o, torí pé ní ìgbà wáṣẹ̀ àwọn eégún kan wà tó jẹ́ eégún alágbára, tó jẹ́ wípé àwọn baba ńlá wa ló mọ̀ pìlẹ̀ṣẹ̀ eégún yẹn, tó dẹ̀ jẹ́ wípé àwọn baba ńlá wa yìí tó bá dibi wípé ọ̀pọ̀lọpọ̀ wọn míì wọn ń bímọ ọkùnrin, ọ̀pọ̀lọpọ̀ wọn míì eégún yẹn kẹ̀dẹ̀rẹ́ tó bá ṣẹ àti tẹ́rí sí i, ó máa ń jẹ́ nǹkan tó máa ń ní ìbẹ̀rù, torí pé oògùn tó ti kó sí ara eégún yẹn láti ilẹ̀ ó pọ̀ jù. Irú eégún wo la dẹ̀ máa ń sọrú ẹ̀? Irú eégún tó ń pè ní eégún olóògùn, wáríwò eégún olóògùn la máa ń pè é, torí pé ìpilẹ̀ṣẹ̀ eégún yẹn àwa tá a délé ayé bá ta kàn mọ̀ pé àwọn bàbá ńlá wa ń ṣe eégún yẹn, àmọ́ nǹkan tó fi ṣe ìpìlẹ̀ eégún yẹn àti oògùn tó kó sí ní ara, òun ló ṣe fàǹgbà míì tó jẹ́ pé bí ọlọ́pàá eégún yẹn bá jáde láyé tí ò sẹ́ni máa gbé eégún yẹn, máa dédé máa gbé tàbí kó máa ṣe bákan káwọn èèyàn fi mọ̀ pé eégún yìí báyìí ló yẹ jẹ́. Kábíyèsí ṣé ó lẹ́tọ̀ọ́ kí obìnrin gbé eégún? Kò ṣeé ṣe, torí wípé wọ́n máa ń kọrin kan,
wọ́n ní àwo egúngún lobìnrin lè ṣe, àwo gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè mọ̀, bóbìnrin fojú korò orò á gbé, torí wípé àbá bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn bàbá ńlá wa tó dá eégún sílẹ̀. Kò ṣeé ṣe fóbìnrin láti lè sọ pé òun fẹ́ tẹ́rí sí ẹ̀kú eégún. Obìnrin náà lè jẹ́ nǹkan kan láyé mọ́ tó máa fi kú. Ẹ̀ẹ̀kejì, most àwọn ẹlòmíín máa ń ṣe àfojúdi lórí ọ̀rọ̀ ọlọ́jẹ̀ tó jẹ́ pé nílùú tí wàá bí eégún bá wọbì kan tó bá lọ kí àwọn èèyàn tó bá bọ́ra, wọn á náwọn fẹ́ wọbẹ̀ káwọn wò. Ìwọ obìnrin tó bá dẹ̀ ti ń ṣe nǹkan oṣù ò tó bẹ́ẹ̀ láti máa wọbẹ̀, láti máa wo ibi tó gbẹ̀kú eégún sí, tàbí kó máa wò pé àwọn lágbájá báyìí ló wà bẹ́ẹ̀. Ṣé wá rí irú àwọn ìyá mi tó ń ṣe, àwọn ìyá tí ò ṣoṣù mọ́ tó ń gbọ́ nǹkan kan mọ́, tó dẹ̀ jẹ́ nínú àwọn olóyè eégún yìí náà ló lè wò pé ó dáa o, bàbá mi ti dé nǹkan kan ẹgbẹ̀kọ yìí, ẹ bá mi fọ́ fún wọn kó mu nǹkan tútù. Ẹni tó bá máa pọ́n rẹ̀ lé, ó máa wà lẹ́yìn ilẹ̀kùn, ó máa ná nǹkan yẹn sí wọn pé kán bọ̀ ń gbé fún ni. Kò pọ́sibù kóbìnrin sọ pé òun fẹ́ ṣe é nù. Kábíyèsí, níbo ni egúngún ti ṣẹ̀ wá? Ṣé olóòtú, nínú ìtàn táwa tá a jókòó yìí náà tá a gbọ́, wọ́n ní Ọ̀yọ́ lé eégún ti ṣẹ̀ wá. Ọ̀yọ́ lé eégún ti ṣẹ̀ wá. Eégún tó dẹ̀ ṣẹ̀ wá látọ̀yọ́ ó níbi tẹ́ eégún dé sí kó tó di bíi pé àwọn bàbá ńlá wa náà wọ́n jáde káàkiri, wọ́n mọ́wọ́ aṣọ, wọ́n mẹ́sẹ̀ aṣọ, oníkálukú mú eégún lọ létò ẹ̀. Ọ̀yọ́ lé eégún ti ṣẹ̀ wá nínú sórí tá a náà gbọ́. Ṣé lóòótọ́ ni ará ọ̀run léégún? Lóòótọ́ ni ará ọ̀run ni. Bí eégún bá jáde, wọ́n ní bàbá mi ti kọ̀lé ọ̀run bọ̀ wá sílé ayé. Ṣèbígbà tí eégún dé nísìnyí, gbégún bá wà nílé yìí, kò sẹ́dá lọ́hùn mọ̀ pé eégún wà nílé yìí. Bó bá múra tó bá jáde síta lẹ máa mọ̀ pa. Ìyẹn pé eégún wà nílé yìí tẹ́lẹ̀ tá àti ẹ̀ mọ̀, àfìgbà tó jáde síta tó ké bí eégún ṣe máa ń ké tó ń ṣàdúrà náà, bàbá mi ti kọ̀lé ọ̀run bọ̀ wá sílé ayé. Kábíyèsí, ta ni olórí eégún ní ìlú Ọ̀tà? Ṣé rí nípa ọ̀rọ̀ olórí eégún ti ìlú Ọ̀tà Àwórì wa ń bí? Olórí eégún títí wa Ẹ̀gẹ́ làwa máa ń pè ní lórí eégún bí, torí wípé tá a bá ṣọdún eégún, nǹkan méjì làwọn èèyàn máa ń láǹfààní láti wá wò nílùú wa ń bí. Wọ́n máa ń pè kinní kan ní tá a bá fẹ́ dọ́dún eégún, tí àwọn àgbàlagbà olóyè àti ìlú tán bá ti parapọ̀ tán pàpéjọ péjọ báyìí la máa dá ọdún eégún. À bẹ̀rẹ̀ sí ní ṣe ètùtù kára lè rọ̀lú, kó lè rọmọdé, kó lè ràgbà, kọ́lọ́jà àtà, ká má gbọ́ kú egun, ká má gbọ́ kí ẹyẹ pé ẹnìkan ṣaláìsí nǹkan kan, ètùtù yẹn á wọ̀lú wa. Tó bá wá di alẹ́ ẹjọ́ tí a fẹ́ bẹ̀rẹ̀ eégún yẹn ní ṣíṣe, àwọn ará Amẹ́ríkà, àwọn ará London wọ́n máa ń wálé. A máa ń pe kinní kan ní àgàn. Àgàn yẹn ló kọ́kọ́ máa bẹ́ ní òru mọ́jú, ló máa ṣàdúrà nílùú káàkiri. Tágàn yẹn bá ti wọlé láàárọ̀, oníkálukú lágboolé ẹ̀ á jí láàárọ̀, á bọ́ sójú eégún ẹ̀, á pẹ̀dìyẹ, á pẹran, wọ́n á ṣàkàrà lágboolé oníkálukú, anybody á jẹ, àwọn èèyàn á wálé, wọ́n á rọtí, wọ́n á mu, wọ́n á ṣègbà, wọ́n á ṣàgbọ̀n. Ẹ̀ẹ̀kejì tó bá di bí aago 4 ìrọ̀lẹ́, olórí eégún tiwa yẹn gangan, òun làwa ń pè lẹ́gẹ̀ẹ́. Ẹ̀gẹ́ olókìkí àrán, abaráre bí oúnjẹ làwa ń pè olórí eégún wa yẹn. Bólórí eégún wa yẹn ò bá tí ì jáde, eégún kankan ò gbọdọ̀ jáde. Ìyẹn ní ìlú wa bí. Olórí eégún wa yẹn ẹ̀ẹ́rì tó bá dé, ó máa wá sílé ayé. Damask lolórí eégún wa ń sọ wá ló ń lò bí. Á lo adé idẹ, ìlẹ̀kẹ̀, àbáláyé tàtijọ́ ti gbà wáṣẹ̀ ló máa ń lò sórí. Àwọn èèyàn á máa kí, wọ́n á máa rá bàbà. Láti gbà yẹn, eégún agboolé oníkálukú á máa jáde. Èmi lọ́ya ni o, lájólòdò ni o, owó la fẹ́ ni o, lábò láwẹ̀ ni o, lábò òdìrẹ ni o. Gbogbo eégún oníkálukú
a máa jáde pẹ̀lú àwọn ẹlẹ́bìtì, àwọn bàbá mọ̀kọ́, àròyé bàbá ìbejì, dàdá olówó ẹyọ, borúkọ àwọn eégún yẹn ṣe wà tán máa jáde. Tán bá dẹ̀ ti ń jáde, olórí eégún wa yẹn ló máa ṣíwájú. Àwọn eégún tó kù wọ́n á sún, wọ́n á yí i ká, wọ́n á máa ṣeré lọ, wọ́n á máa ṣeré bọ̀, wọ́n á máa ṣàdúrà, á máa wọ̀lú, á máa ṣe gbá, wọ́n á máa ṣàdúrà fún anybody. Àwọn ìyá wa wọ́n á wọṣọ kan náà, àwọn olóyè ọkùnrin náà wọ́n á wọṣọ kan náà, wọ́n á mọ̀ṣọ́ dání, wọ́n á máa kọrin orin àbáláyé tí wọ́n máa ń kọrin nígbà tí eégún yẹn bá jáde, kí ló èèyàn dùn, kára rọ̀lú, kó wọ̀lú, kálàáfíà wọ̀lú. Ṣe rí ní ìgbà wáṣẹ̀ tí wọ́n ń ṣe ọdún eégún ní ìlú Ọ̀tà, ọdún eégún ọdún owó ni. Ọdún mẹ́ta nígbà tán bí àwa táwa gbọ́njú táwọn bàbá ńlá wa ń ṣe ọdún eégún ò kọjá ọdún 3. Ṣùgbọ́n gbà tó di àárín kan, ẹ mọ̀ pé bójúmọ́ ṣe mọ́ iye máa ń là, tó jẹ́ pé láàárín ọdún 3 yẹn owó tán ná kì í ṣe owó kékeré. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dọdún 4, ó dọdún 5. Bákan náà bá a ṣe tún náwó yẹn tó, ẹni tí ò lè rìn, tí ò lè ra, a ní kán ṣe kí ni, kán gbé òun. Àwọn tí wọ́n bá ti gbọ́ pé Ọ̀tà ti dọ́dún, oníkálukú àti máa pọ̀ mọ́ ẹ̀ nílùú òyìnbó, ní London, l'Amẹ́ríkà, ní UK, àwọn náà á ti take appointment pa ọdún eégún ìlú àwọn náà fẹ́ ṣe. Wọ́n á mọ bọ́n ṣe máa sanwó flat tán máa wá, tán máa kó àwọn èèyàn wá. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọdún yẹn nígbà tó rí pé Ọ̀tà ń ṣe ọdún, wọ́n dẹ̀ ṣe ń ṣe ọdún náà, raṣọ lágbolé oníkólukú, náà bẹ̀rẹ̀ sí ní wò pé ọdún yìí bóyá ni kò ní tó ọdún 7. Èyí tá a ṣe lọ yìí sì ká tó ṣe èyí tá a ṣe getting to 8 years la ṣe ká tó tún ṣe èyí tá a ṣe tó parí yìí sì. Ká tún máa wò ó sì ká tó tún sọ pé a tún lè ṣe ọdún ní ìlú Ọ̀tà yìí sì á máa tó 8 to 9 years torí wípé kì í ṣòwò kékeré. Kábíyèsí, kí ló dé tí Ọ̀tà ṣe mú eégún ní òkúnkúndùn sà? Ṣe rí, àkọ́kọ́ àwa mú eégún ọ̀jẹ̀ ní òkúnkúndùn ní ìlú wa ń bì báyìí torí wípé àwọn àgbàlagbà ò ní jẹ́ kí nǹkan bàjẹ́. Ṣe rí eégún tá a fi mú ní òkúnkúndùn bí ni pé ẹ máa wo bòmíì, tẹ́ bá rí orí social media tí àwọn kan bá ń ṣe eégún, wọ́n á gbé eégún abọ́ra, á ṣíjú, á múra, á máa pa. Ṣẹ́ni tí ó ń ṣe eégún yìí ni obìnrin ti mọ̀ awú ẹ̀ kó tó di bíi pé ó lọ gbé eégún. Á kọ́kọ́ múra léèyàn, á kó oògùn sára, á wọ̀lú kiri, wọ́n ò pa. Ṣẹ́ni tó fẹ́ ṣẹ́gun ló ti wọ̀lú kiri yìí, ló ti ń ṣe gbá báyìí torí pé nǹkan yìí táwa délé ayé bá àwọn bàbá wo rí kò gbọ́dọ̀ bàjẹ́. Òun náà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn, ẹ wòran bí eégún kan bá jáde bí tó bá ṣe mistake, eégún kékeré tó dí èèyàn mú lásán bí wọ́n máa mú wọlé, wọ́n á gba aṣọ ẹ̀. Tán bá ti gba aṣọ ẹ̀ kò lè rí gbà mọ́ láéláé, wọ́n á dẹ̀ tún dá sẹ̀ríà fún á san. Gbégún kan bá náà ń jáde bí tó ń ṣeré, tó ń yíṣọ, tó hùwà tí ò dáa, ó ní sẹ̀ríà tán máa ń dá fún wọn bí. Ìyẹn ni ò ní jẹ́ kán máa hùwà kíwà. Ìyẹn làwa fi ń mọ́nítọ̀ eégún bíi pé nǹkan yìí ò bàjẹ́ lọ́wọ́ àwọn bàbá wa, kò dẹ̀ gbọ́dọ̀ bàjẹ́ lórí àwa tó wà ń bẹ̀ tàdé ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìdí nìyẹn tó jẹ́ pé ìjìyà wà ní Ọ̀tà ń bì yìí gan lórí ọ̀rọ̀ eégún. Kábíyèsí, kí ló dé tí àwọn eégún máa ń jáde tọrọ owó láìsí ní àsìkò ọdún eégún? Ìdálù ní ìṣèlú láyé ò sí wípé àwa fẹ́ ṣọdún bí eégún ò kì í jáde. Rísì tégún dẹ̀ fi ń jáde ní Ọ̀tà tiwa ní Ọ̀tà Àwórì yìí. A máa ń pe ọjọ́ kan ní ìtàdógún 17 days, ìjọ ọ̀sẹ̀ yẹn eégún lè jáde kó wọ̀lú káàkiri, kó yojúlé ẹ̀gbọ́n, kó yojúlé àbúrò. Ìjọ ọ̀sẹ̀ yẹn àǹfààní wà láti ṣe sàráàf lágboolé oníkálukú fún eégún yẹn lè jáde. Eégún yẹn ò dẹ̀ ní déédéé jáde, wọ́n á ti lọ sọ fún àwọn ìyá àgbà ọ̀jẹ̀ àtolóyè ọkùnrin àtolóyè obìnrin, ó ní nǹkan tó máa mú lọ gẹ́gẹ́ bí nǹkan ọ̀gbọ́n o, a fẹ́ ṣe sàrà níjọ́ ọ̀sẹ̀ o, eégún wa fẹ́ jáde o. Wọ́n ti gbọ́ sí i, wọ́n ti mọ̀ sí i torí eégún ò ní déédéé jáde kí eégún máa lọ jà láì fọ̀hún olóyè gbọ́n wá gbà. Ṣé ó sọ fún wa tẹ́lẹ̀ ni eégún yẹn ti wọ gàù?
ó ní nǹkan tí wọ́n máa fáìní ẹ̀ kódà gan wọ́n lè dá dúró fọ́dún 5 wọ́n lè dá dúró fún ọdún 6 torí ìjìyà tí ó wà ń bẹ̀ ni. ṣé rí láyé ò jẹ́ pé à ń ṣe nǹkan kégún jáde bí àwọn ò kì í ṣe ń bí ibòmíì wà tó jẹ́ pé kò ń ṣọjọ́ ọ̀sẹ̀ kì í ṣe pé eégún jáde ẹlòmíì àgbé eégún jáde a máa fi tọrọ owó ìyẹn lẹ máa fi rí i pé bóyá níbòmíì ní Èkó níbì kan wọn á ní ọlọ́pàá mẹ́gún ní Ìjẹ̀bú ọlọ́pàá mẹ́gún wọ sẹ́ẹ̀lì ó mú kankan nígbà tó wọn bá ti lófin. tó bá yẹ tó bí àwa ṣe mú ọ̀jẹ̀ lókùnkúndùn bí báyìí làwọn Lagos State náà àwọn gbogbo ibikíbi káàárọ̀ òjíire lọ́wọ́n bá wa mú eégún ò ní bàjẹ́. kí ni ìdí tẹ́gùn òfin ní bàjẹ́ ni wípé ẹ wo wọ́n ní wọ́n ṣe àwọn àjọ kan wọ́n ní ọ̀jẹ̀ àgbáyé ọ̀jẹ̀ parapọ̀ welfare association nígbà tí a ti ń ṣe àwọn ọ̀jẹ̀ yìí a gbọ́dọ̀ máa kọ́ra wa lẹ́kọ̀ọ́ lágboolé oníkálukú nílùú oníkálukú níletò oníkálukú pé tẹ́yìn náà bá dèlú yín àwọn míì wà tẹ́gùn bá jáde obìnrin báyìí ló máa fọwọ́ gbáṣọ eégún dání tẹ̀lé wọn tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tí obìnrin bá ti ń fọwọ́ kó aṣọ eégún dání tẹ̀lé eégún yìí ò lè léyìn mọ́. kábíyèsí ẹ bá wúre fún gbogbo àwọn ọlọ́jẹ̀ pátápátá. èmi olóyè Àdìsá Bánkọ́lé mò ń fi àsìkò yìí ṣe àdúrà fún nílé lóko lẹ́yìn odi gbogbo àwọn ọmọ ọlọ́jẹ̀ láti ibi tó ti ṣẹ̀dé débi tó parí sí pé arúgbó àtàṣà a máa gbé wá gbogbo àwọn olórí agbẹ́rù wa aṣọ bàbá ò ní yá lọ́jà tán bá fọ̀tún gbé a máa ró tán bá fòsì gbé a máa ró wọn ò ní fi ọ̀bẹ báṣọ lára ẹnì kọ̀ọ̀kan wa níletò oníkálukú arúgbó á gbé wá àṣà á gbé wá àríjẹ àrímu àríná àrílò ọ̀jẹ̀ gbèríko oníkálukú kò ní bàjẹ́. mò ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Abdulkabir Ọbaláńlẹ́gẹ́ ẹkùn Tágìrìgbèrè ẹ̀ níjà ẹkùn kejì pé bàbá á dáa fún àwọn náà ìlú Ọ̀tà ò ní bàjẹ́ ìlú Ọ̀tà á gbìjọ owó á gbìjọ ọmọ á gbìjọ àlàáfíà lásìkò wọn eku ti ń ké bí eku ẹyẹ ti ń ké bí ẹyẹ á tún bẹ̀rẹ̀ sí ní ké jù bẹ́ẹ̀ lọ Àwórì lápapọ̀ ò ní bàjẹ́ igun ọmọdé àfẹlẹjà kò ní bàjẹ́ aburú ò ní wọ̀lú Ọ̀tà ìgbéga owó ńláńlá ló máa wọ̀lú wa bẹ́ẹ̀ náà nílùú oníkálukú bó ṣe máa rí nìyẹn. mo rí pàṣẹ rí ọ̀pọ̀lọpọ̀ ìkọ́kọ́ lórí ètò wa tòní ẹ má gbàgbé láti bá a subscribe sórí YouTube channel wa àti gbogbo social media platform wa pátápátá Ìṣẹ̀ṣe á gbè wá o.